Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò MMS studio náà láti kí yín lọ́tùn lósì. Mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ibikíbi tí ẹ ti ní àǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa. Ibi tí ẹ ti ń rí owó subscribe, ibẹ̀ ò mà ní gbẹ o. Iṣẹ́ ẹnìkankan wa kò ní bàjẹ́. A máa rí owó subscribe lágbára Elédùmarè ọba òkè. Èmi náà ni ọmọ yín, èèyàn yín, Ismail Dada, táwọn èèyàn máa ń pè ní Dùndún. Kí ni tàwa mú wá fún yín lọ́jọ́ tí tòní? A fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ìwà oríṣiríṣi tí àwa ọmọ ènìyàn máa ń hù nílé ayé. Ìwà ọkọ sí ìyàwó ni, ìwà tenant sí láńlọ́ọ̀dù ni, ìwà láńlọ́ọ̀dù sí tẹ́nàtì ni, ṣé ìwà ọmọ ìjọ sí olùṣọ́ ni, àbí ìwà olùṣọ́ sí ọmọ ìjọ, àbí ìwà ọmọṣẹ́ sí ọ̀gá, àbí ìwà ọ̀gá sí ọmọṣẹ́, àbí ìwà àwọ gangan ní àdúgbò ẹ. Àwọn nǹkan ìwà báyìí, ọ̀rọ̀ ìwà báyìí náà la fẹ́ máa bára wa sọ ní ojoojúmọ́ lórí MMS TV. Òun náà ni, ṣùgbọ́n ìkan tá a máa bá yín sọ lọ́jọ́ tí tòní nínú àwọn ìwà yẹn, òun ni ìwà ìyàwó sí ọkọ, ọkọ sí ìyàwó. Ẹ̀yin èèyàn mi nílé lóko, ǹjẹ́ ẹ máa farabalẹ̀ láti gbọ́ mi dáadáa bí? Ibi tá à ń lọ ò jìn o, ṣùgbọ́n ibi tá a fẹ́ yà ló pọ̀. Kí là ń pè ní ìwà? Gẹ́gẹ́ bí mo sọ pé a sọ̀rọ̀ díẹ̀ nípa ọkọ sí ìyàwó, ìyàwó sí ọkọ. Ẹ gbọ́ mi. Ṣàdédé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́jọ́ kan. Mi ò bá nílé, ṣùgbọ́n ìyàwó ẹ̀ mo bá nílé. Ìyá lágbájá, bàbá yìí ń kọ́ o. Èsì wo ló fi dá mi lóhùn? Ó ní olórí burúkú ààrẹ ṣẹ̀ jáde ni, ẹ pàdé lọ́nà. Ọkọ ẹ tí ẹ jọ wà nínú ilé ló ń pè lólórí burúkú. Ó ní ibẹ̀ ni kẹ́ jókòó sí. Kódà olóṣì ààrẹ ò ní pẹ́ dé nísìn. Ọkọ ẹ tún ni olóṣì, olórí burúkú. Kí ló lè máa fà á? Kò pẹ́ o, bẹ́ẹ̀ ni ọkọ dé. Ọ̀rẹ́ mi báwo ni? Ló ní mo ṣe débì kan bẹ̀yẹn ni, mo ti bèèrè lọ́wọ́ ìyàwó ẹ tẹ́lẹ̀. Kí lọkọ máa sọ? Ó ní má da sínú ara ẹ lóhùn jàre. Ọ̀rẹ́, ò ń pe ìyàwó ẹ ní asínwín, ìyàwó tó ń gùn tẹ́jọ wà nínú ilé. Kò dáa o. Ó ní wo fi wèrè ara ẹ lẹ̀, wèrè ni mo gbé sílẹ̀. Nǹkan tí ò dáa ò dáa, nǹkan tí ò dáa ò lórúkọ méjì. Dájúdájú ìwà ọkọ àti ìyàwó yẹn kò bá ọkọ níwà, ìyàwó gan níwà. Níbo ni a fẹ́ ṣe eléyìí dà? Ẹ rí àwọn ẹlòmíì, ìwà ọwọ́ wọn ò jẹ́ kí wọ́n rí ibi lọ, ìwà ọwọ́ wọn kò jẹ́ kí wọ́n rí ilé ọkọ gbé. Ọkùnrin míì, ìwà ọwọ́ ẹ̀ kò lè jẹ́ kí ìyàwó fẹ́, kò lè rí obìnrin gbé sílé. Ẹlòmíì wà, ìwà ẹ̀ ó ń fìyà jẹ. Tó bá máa wí á ní pé ayé kan ló ń ṣe òun, ayé kan rí tèèyàn kan wò mọ́ o. Ìwọ ni kó kíyèsí ara ẹ, kó o jókòó, kó o ronú, kó o sun ohun mẹ́ta tí ọmọ ènìyàn sùn, kó o wò ó pé irú ìwà wo ni mo ní lọ́wọ́ gan tó ń yọ mí lẹ́nu, kó o tún ìwà ara ẹ ṣe. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn mi? Mo fẹ́ ká sun ohun mẹ́ta tí ọmọ ènìyàn sùn, ká ronú ara wa, ká jókòó pé irú ìwà wo ni mo ní lọ́wọ́ tí ò jẹ́ kí n tètè rí ṣe, tí ò jẹ́ kí n tètè ṣoríire. Ìwà ọmọ ní lọ́wọ́ tó ń fà mí kù sẹ́yìn. Ẹ wo ọkọ àti ìyàwó tí wọ́n sọra wọn lórúkọ tó yẹ kó máa sọra wọn, tí wọ́n dẹ̀ bímọ. Tí wọ́n bá máa béèrè lọ́wọ́ ọmọ níta wípé kí lorúkọ ìyá ẹ, kí lorúkọ bàbá ẹ, á ní olórí burúkú ni ìyá mi jẹ́, olóṣì ni bàbá mi jẹ́. Ara ìwà nìyẹn o. Obìnrin míì dẹ̀ wà kó wọn ò ní ìwà rárá tí wọ́n lè jókòó sílé ọkọ. Wọ́n máa ń sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Ká gbà wípé ọkùnrin náà ní ìwà tiẹ̀. For example, ó lè jẹ́ ọ̀rọ̀ owó.
ọbẹ̀ ló fàjà o. Kẹ́ ẹ tó mọ̀, ìyàwó á ti bu ọkọ so ní ṣòkòtò. Olórí burúkú, olóṣì, ó fún mi lówó, ò ní jáde. Ìwọ ọkọ náà tó jẹ́ ọkọ lóòótọ́, everybody ló mọ bí ilé ayé ṣe rí sí, à ń manage ara wa ni. Tí ò bá sówó tó fẹ́ fílẹ̀ fún ìyàwó ẹ nílé kó tó jáde, ó ní bá a ṣe máa ń hùwà. Ó ní bá a ṣe máa ń hùwà sí ìyàwó wa, bá a ṣe máa ń sọ̀rọ̀. Pàápàá jùlọ, ọ̀rọ̀ ẹnu wa yìí ó ní akọ ní abo. Ìwọ obìnrin náà, ó yẹ kó understand ọkọ ẹ pé bó ṣe rí rèé. Bó o bá tẹ̀ fẹ́ mú ọkọ ẹ wálẹ̀ tó fẹ́ gbà kan lọ́wọ́, ẹ mọ̀ pé èèyàn obìnrin yẹn ní ètò oríṣiríṣi. Ìwà tó yẹ kó o fi gbà kan lọ́wọ́ ọkọ ẹ, ó wà, ṣùgbọ́n ò ní ìyẹn. O bẹ́ fagídí gbà kan lọ́wọ́ ọkọ, àìníwà ni o. Ọkọ náà máa pẹ́ ìwọ fẹ́ bá, ó lè rí ṣíṣì, ìjà á bẹ̀rẹ̀. Ọkọ ò níwà, ìyàwó ò níwà. Obìnrin sọ̀wà nù, ó lóun ò lórí ọkọ. Ọkùnrin sọ̀wà nù, ó lóun ò lórí aya. Ọkọ àtìyàwó, ẹ jẹ́ ká fi ìwà ká fi bára wa lò, ká fi bára wa pẹ́. Ṣé ẹ gbọ́ mi? Gbogbo ẹ̀ náà kọ́ lówó. Ìwà ó ṣe kókó. Nítorí náà, a lè rí jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ ti tòní. Ibi tó o bá kù sí nínú ìwà ẹ̀yin èèyàn mi, ẹ lọ túnbẹ̀ ṣe. Ẹ ṣé mo dúpẹ́. One love, ẹ ṣé tí ẹ ń gbọ́ mi, ẹ ṣé tí ẹ ń wò mí, ẹ ṣé tí ẹ ń fowó subscribe. Owó tí ẹ fi ń subscribe yẹn kò ní tán o. Ẹ ṣé mo dúpẹ́.